Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Neni níbí I'm premier movie Zainab mo fẹ́ kí ẹ̀yin tèmi kẹ́ look out fún movie yìí Zainab. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní kété tí bá ti drop movie máa fẹ́ kẹ́ lọ bá mi wò. Owó campaign APC àti PDP ọwọ́ ìlọ́wọ́. Without apologies to anybody here, and with all the cameras in front of me, I am proudly obedient. Hello, thank you. So, my friend Zainab Bakare, I am going to be launching our movie. But you know, as the Labour Party personnel, we don't mention amount outside because we know they give shishi. But you're exempted. You're my friend. On behalf of Peter Obi, yes, obedient child, I'll support your movie with 200,000 naira, okay? I shall wear back for them full thing. If I'm in the Lord, if Fetia can handle, Joe, sister, I'm terminated and beautiful. Mommy, you shake, Mommy, you have to do. Ẹ kú gbogbo ẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Orúkọ mi ni Bakare Zainab Ọ̀pẹ̀yẹmí. Neni níbí I'm premier movie Zainab. Iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ kan tó mú mi lọ́kàn gan ni. So mo wá wò pé okay, kí ni mo fẹ́ ṣe nígbà tí mo ríru opportunity láti ríru story báyìí, kí ni mo fẹ́ ṣe. Mo wò pé okay, tí bá fi ṣe sinimá màá láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́. Àwọn tó jẹ́ wípé nínú ilé wọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tí wọn kì í rẹ́ni ro tí wọ́n fún tó yẹ pé wọ́n máa kọ̀ wò pé okay, àwọn fẹ́ kú sínú silence yẹn, àwọn ò fẹ́ sọ̀rọ̀ síta. Mo wá wò pé okay, báwo ni mo ṣe lè ṣe? Mo wò pé kí n sọ di sinimá. Torí ẹ̀ mo fẹ́ kí ẹ̀yin tèmi kẹ́ look out fún movie yìí Zainab. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní kété tí bá ti drop movie máa fẹ́ kẹ́ lọ bá mi wò.
mo kí wa lẹ́ẹ̀kan sí àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń dé tí a rí pé traffic ló mú wa mọ́nà àbí tá a wò wípé ó wù mí kí n débi bá ìlágo 5 sí 6 nítorí pé ìfẹ́ tí mo ní sí Zainab ó pọ̀ jàǹbùrẹ̀tẹ̀. orúkọ mi ò ní padà Ọlátayọ̀ amọ̀kadé èké Ìjẹ̀bú mo sọ síwájú lẹ́ẹ̀kan sí pé èmi lọmọ nígbó má dé èmi lọmọ nígbó má wọ̀ àjòjì tó bá wọ bẹ̀ wọ́n á fi ṣe kéde olùdó àwọn àtàwọn ní Kòròdú àwọn ọlọ́mọ aṣàlẹ̀ gẹ̀gẹ̀ bí ọmọ tí ò ṣe kéde tí ò lóbìnrin rí wọn nítorí pé ọmọ olùkọ́ ṣàtọ̀ ọmọ olùsọ̀lá orúkọ ìbéèrè ga ọmọ mẹ̀mú mo rí màmá mi dáadáa màmá lálùbáríkà tó máa ń pè mí nígbà gbogbo Ìjẹ̀bú márùn àwa náà ti di orúkọ nígbà kan rí mo kí màmá eréko ẹ bá fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe dé sí àárín wa. láti máa bọ̀ láti the so stress tó wù náà go through wípé being on that set because 4 days ló lò ní location àyè ọ̀tọ̀ rẹ̀ Ikechi blessing ìwọ́dà ṣáìkẹ̀ ẹni tó ta dídò máa ṣáì kí ló dẹ̀ tó kù bọ́sílẹ̀ dàrí àbúrò mi máa nídìí kan ohun torí tí bàá sílé torí ìyàwó mi ẹ sọ pé. Oh my God. Ṣé Yorùbá ni mi sọ àbí English? All right. First and foremost, I'd like to thank everyone here present. Thank you all for coming out for Zainab Bakare. We appreciate you all so much. And talking about Zainab in the movie, it was so much effort put together to make the movie. And I am very sure we made magic, and we can't wait for you all to see it once it's out. Okay. I never knew I was shy until this point. Okay, mama mi kale kujoko, emi omo yin Ikechi Blessing Sunday, ẹ ṣé tẹ́ wá, Ọlọ́run á pọ́n yín náà lé. Movie tí àwọn premier lẹ́yìn Zainab ó dùn gan torí gbogbo ipá ta fi sínú ẹ̀, gbogbo energy, gbogbo strength. So ẹ jọ̀ọ́ tí movie yìí bá ti jáde, ẹ bá wa wò ó, kẹ́ bá wa sọ fún àwọn èèyàn pé kó jọ̀wọ́ wo Zainab ẹ máa gbádùn ẹ̀. God bless you, right? ẹ̀rù ti gbà wò pé àṣé mo tún máa lọ́ǹchì nílò gan mo gbà lórí production ṣùgbọ́n náà à ń lọ síbi lọ́ǹchì lẹ́yìn ọ̀kan tí mo máa fi sọ pé kí àyájẹ́
Sauti ẹrẹwà kí bandmate wọn lọ set up báyìí lọ́ọ̀tì ẹ̀yọ kan ní máa máa kọ́kọ́ ṣe we want to do introduction láti lè jẹ́ kí gbogbo ẹ̀ balance ìyẹn lọ́dọ̀ Alhaji wa Sauti Arẹwà àkọ́kọ́ sísítà mi tí mo máa pè mo lè pè wọ́n ní mọ́mì mi ẹni àtàtà ẹni téèyàn máa ń fẹ́ rí mi ẹni tí mi wọ́n á pè tó máa ní Ìjẹ̀bú márùn-ún màmá ẹ ló kú lóòótọ́ ó ti dọmọ òrukàn every week Friday ni wọ́n máa ń send owó sí àkáǹtì mi ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ àwọn náà ní Honeyclow wọ́n wà láàrin wa a round of applause for Honeyclow in our midst today ẹ bá fún ọ ní àtẹ́wọ́ Honeyclow ẹ ṣé gidi gan fún gbà gbogbo yín Honeyclow lẹ́ni àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ súnmọ́ ojú máa ti mọ́ mi. Ẹ ká dé mà, ẹ kú jókòó mà. Mo gbàgbé kí n sọ fún yín pé orí tí mo máa fi para sùn lálẹ́ yẹn. Bàbá bá sọ̀rọ̀ tí ẹ mọ̀, bàbá bẹ̀rẹ̀ ìlú àmì. Ó jọjú èjì ní blessing o. Àwọn ṣẹ́gun máa rí ìdòkò fún ẹ dáadáa. Mo lẹ́nu lọ́dọ̀ wa rẹpẹtẹ wọn. Báwo tẹ́lẹ̀ kìkì? Ọmọ bàbá rẹ̀ o. Báwo tẹ́lẹ̀ kìkì? Ọmọ bàbá rẹ̀ o. Kìkì yẹn ló ní tèmi. Mo kí ẹ fi òkè ní. Aláàbò ni aláàbò ni orí. Kìkì lèmi máa rẹ sọ̀rọ̀ ẹgbẹ́ yọ. Mo wá jọ pé.
ọ̀jọ̀pọ̀ ọjọ́ mo máa rí bá mo rí bá lọ́wọ́ Elédùmarè èèyàn bàbá tí ń bẹ kí bẹ ẹbẹ tó máa ń bẹ. ọba lẹ́nu ọba lẹ́nu mi bóun náà lọ́bọ̀ làmọ́rí marí àlàmọ́tọ́ marí oko wa mo máa rí bá jẹ́ tó máa ń bẹ. Mama,
Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.